Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Adúpẹ́ fún Ọlọ́run bá tí ó ṣe ọdún tó ṣe àwẹ̀ wa nírọ̀rùn tó sì wá ṣe ọdún náà tí a ṣe lọ ní àná sátidé àbí tá ṣe ní àná sunday tàgbàwẹ̀ lánàá tàgbàwẹ̀ táwẹ̀ pé 29 ní sátidé tàwa gbà ní sunday 30th of oṣù táwa yìí may tó jẹ́ ọjọ́ kìíní Shawwal, so 30 March 2025. so adúpẹ́ fọ́lọ́run bá náà aṣọ́dún náà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá káàkiri. So ó rí ẹ́ pé àwọn ọ̀gbàlagbà aláàkó wọn sínú dààmú, ó kó wọn sínú tìjú, aláàgbà ojú wọn pé ẹgbẹ́nu sàn ẹgbọ̀n lẹ́gbà, ṣùgbọ́n mọ́kàndínlọ́gbọ̀n lèmi fẹ́, mọ́kàndínlọ́gbọ̀n torí mo bá yín sọ, mi ò pè yín síbi kankan pé ọgbọ̀n ni. So abẹ́rẹ́ ṣọ́gbọ̀n lẹ́wà gbà, ṣọ́gbọ̀n wà ní báyìí mọ́ta lọ́wọ́ ṣùn Saudi, ẹnìkan wọ́n sọ kọ́tọ̀kọ́tọ̀ Mars lọ́rí, Mercury lọ́rí, wọ́n pè ní wọ́n mistake ẹ̀ fún moon. Ó ṣe sọ pé Jupiter àti àbí Saturn, ó ṣe jẹ́ Mercury lọ́rí. Mercury ó kè ṣe Mercury náà lọ́rí láwọn ìlú ìbòmí náà, ọkọ̀ Mercury lọ́rí ní Saudi, ṣé òun náà lọ́rí ní United Arab Emirates tọ́sí lọ́fẹ́ kírun, ṣé òun náà lọ́rí ní UK. Alẹ́ ẹ̀ ronú sẹ́ ojú tó ti dìín lójú fẹ́ pé agídí pàṣàfẹ́ àṣàṣe tiwa, àwọn àbáwa ni, àwọn èèyàn wa ní. Báyìí bá tẹ̀ fi hàn jẹ́ mufti, kí ló máa tukù? Gbogbo ọ̀nà tí màá fi tẹ́ ẹni tó fi jẹ́ lọ́rùn náà ní màá wá. Ọgbọ̀n lẹ́wọ́ gbà, oṣù àwẹ̀ wá pé ń sìn, àwẹ̀ pé 29 ń sìn, Ọlọ́run adó ìtìyìn. Mufti wa Sultan wa declare pé àánà róṣù pẹ̀lú àróṣù ọ̀làlákìrùn. Ṣebí ẹ̀mí àlọ́ náà ti ní ẹni tó bá bí dánú kó kí wọn kan lé ní Monday. Mi sì á try kí n olóyè kí n pe fídíò yìí, mo try mi tẹ̀fẹ́ wò ṣé màá tẹ̀ rí bí ọ̀tẹ̀ kí wọn ní ayé game àbí níbi kan lẹ́kọ̀ọ́ yìí. Mi tẹ̀ tí ì rí àwọn tí mo tún rí láwọn bòmí ilẹ̀ Yorùbá yìí pé dàpọ̀ àwọn yẹn náà kírun. Àti oníbàánu àfá kan náà tí yẹn fídíò náà wà online tó náà sọ pé 29 làwọn ìtàwọn àwọn àgbà. Àwẹ̀ òyì sì fa 29 làwọn àgbà, bí ẹni gbọ́dọ̀ ti sọ fún pé 29 ni wọ́n. Àwọn èèyàn ṣe máa ń ṣe báyìí náà. Àdéhùn kan pé lèmi máa fi bá yín wí, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn, àdéhùn kan pé máa fi bá yín wí. Ìgbọ́n ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ yìí, ọgbọ̀n lẹ́gbà, mọ́kàndínlọ́gbọ̀n lẹ́gbà, tẹ́pọ̀ ti mọ̀ yín mọ́ lọ́dọọdún. Sọ á sọ pé ṣọ́lọ̀ ń pè yín, àmì tákàtú mi dún láàyè, àmì tákàtú ìdàláyè àhàdà. Ṣe gba májẹ̀mú kan, ṣọ́lọ̀ ń pè yín sí bí kan gbà yín sọ̀rọ̀ pé ọgbọ̀n ní ìjẹ́ kó ṣe pé. Tẹ́yìn náà ti mọ̀ láti ilẹ̀ pé oṣù ojú ọ̀run ọmọ ń wà ní. Ànábì ní oṣù nínú àdíth tí wà tí Imam Malik gbé wá ní Muwatta àtàwọn afá mi. Ànábì ní aṣáharu oṣù 29 days ni, tàbí kó jẹ́ tí bá jẹ́ 29 days, Ànábì ní oṣù tí bá jẹ́ 29 days tẹ́ bá kà tẹ́ bá ṣe kíni tí ó bá pé 30 days sì kíni kí tẹ́ má tẹ́ kàdísì yẹn gan. Ànábì ní súnmù lòrò yàtì àfitìrò lè yàtì tẹ́ bá rí ẹgbà, tẹ́ bá sì róṣù náà ní kíni kẹsùnù, tèyẹn ní tẹ́ bá róṣù Ramadan ní ẹgbà àwẹ̀, tẹ́ bá sì róṣù Shawwal ẹ̀tùnù. Ìwọ̀n àyín gúnmà alékùn bá tí àdísì wọn náà ni mo tún ṣe ń kà lọ torí same thing náà lọ́jọ́ sọ. Ti Imam Malik tí nínú Muwatta òun kọ́ fi kún pé oṣù ọjọ́ báyìí ló máa ń jẹ́. Ìgbà tí ọlọ́run bá tọ́ yé rọ́ìmù cloud bá ṣe kíni tó bá ṣe kíni tó bá bò tó jẹ́ kẹrì, ẹ wá ka fa'uddu 30 ọ fa'akmilu ní iddata 30, ẹ wá ka ọjọ́ náà kó pé 30, tó túnmọ̀ sí pé ó lè jẹ́ 29 ó sì lè jẹ́ 30. Tábàárì kò ní pinnu, tábàárì á kú kà pé àsìkò pé kò lè jẹ́ kíni kò lè lé ní 30 láìláì. tó bá ti wà nù tó wà tentative báyìí tẹ́ pé plus or minus ni, ṣíyàn máa ń kàn sọ pé bó ṣe máa jẹ́ ni láì ṣe kàlẹ́ndà àwọn òyìnbó. Kàlẹ́ndà àwọn òyìnbó láti mọ̀ pé 30 January 31 ni, February ìsìlá kò jẹ́ 28 or 29 March
31 lòun náà. April, January, February, March, May, 31 lòun náà. January, February, March, April, àbí kí ni báwọn yẹn? January, February, March, April, May, June. So June yẹn 30 ni. Ẹ ṣáà ti ròyìn tó kọ pé 30 days has September, April, June and November. All the rest are 31 except February alone, which used to have 28 or 29 days. So àti mọ̀ nǹkan tiwọn. Ṣùgbọ́n ti Islam àti mọ̀ pé ilé ìbòṣe máa ń wá ní. Ṣùgbọ́n tí nǹkan ti rí báyẹn, ṣé possible gẹ́gẹ́ nǹkan wá sọ pé ọgbọ̀n lágbà àbí mọ́kàndínlọ́gbọ̀n lágbà irú rọ́bì táwọn kan sọ lọ́dún lásìkò. Káà náà ká sì gbọ́ ká sì máa tẹ̀lé wọn. Tọ́lọ́run bá tẹ̀ fún yín ní ìmọ̀ ẹ̀sìn, ṣọ́lọ́run fún yín làákàyè ni. Ọlọ́run máa jọ́jìn pẹ̀lú làákàyè yín tó fún yín. Innal fuada Ọlọ́run ní iná sam'a etí tẹ̀ fi ń gbọ́rọ̀ wal basara ojú tẹ̀ fi ń rìn wal fuada ọkàn yín ta fún yín tẹ̀ fi ń ronú tó ń bá làákàyè yín ṣe. Kullu ulaika kana alayhi mas'ula, kullun ulaika Ọlọ́run ní gbogbo nǹkan kan nù ẹ̀ kana alayhi mas'ula láàbí yín báwo lẹ ṣe lò wọ́n. Sí nǹkan bá clear tó báyìí kẹ́nìkan máa ń là á lẹ̀ pé àwọn bá sọ pé bí kọ̀tà kan sọ òun náà ń pariwo Monday làwọn bẹ̀rẹ̀ lọ́sọdún ó tún post pé ẹ̀kú ọdún ọjọ́ Sunday àǹtí ẹ̀kan àwọn bá sọ pé èwo ló ń ṣọmọ ìtí òmò tó ń ṣe báyìí kò mọ tó ń ṣe náà ni àwọn tó sọ́dẹ̀ láì mọ tó ń ṣe làwọn àwọn àfáà yìí náà ni. ó gbẹ Ọlọ́run ó bí yín làákà ìta fún yín tó yẹ pé ó yẹ kó fi ronú sóòótọ́ tó ò ronú sí tó yẹ pé àwọn àbá sọ pé lòun bá ká Ọlọ́run bí ọ. àdìsí kan náà ni màá kà fẹ́yìn ní tí sọ́tà àwọn àbá tọ́lá àwọn ò sí lórí ìmọ̀nà kankan àwọn kan ń lò fẹ́nu tí wọ́n ni ọdún sì sọ àpẹẹrẹ gbẹ̀yìn ìgbà tó bá yá ẹ̀rọ àwọn afá wọn pọ̀ ibi tí wọ́n máa pèsè òun náà nínú kíni inú náà ni ẹni bá ti tẹ̀lé wọn wọ́n máa jù inú náà ni ṣùgbọ́n ẹ̀rẹ́ yìí èèyàn ti yín àpòyéjú ètí yẹn Ọlọ́run ti sọ nu Kùránì ó sì clear kí máa wá dàbẹ̀ but Ọlọ́run sọ pé ìtàkà nígbà tó ń bá àwọn Christian sọ̀rọ̀ tó ń sọ àwọn fanagun ọ̀sẹ̀sẹ̀lá àwọn Yahudi ọ̀rádà tí ẹ pé Christian náà làwọn sẹ̀ tún wọn sí kó lè bàyè ìgbọ́n àwọn yàrá sọ̀rọ̀ jàre jẹ́ Christian làwọn sábà tún wọn sí ìgbọ́n lódodo àwọn ṣe àwọn Christian dì sí àwọn Yahudi àwọn ìnà sọ̀rọ̀ ìgbà náà. So Ọlọ́run ní ìtàkàdù àhàbárọ̀ wọ́n mú àwọn àhàbárù wọn àwọn olórí ìjọ wọn ọ̀rùbánà wọn àwọn ọ̀rùbánà làwọn bíi àgbà nínú ẹ̀sìn wọ́n ti di bí wòlíì lọ́rọ̀ kan. Ọlọ́run ní wọ́n mú wọn àrùbábàn wọ́n mú wọn láwọn Ọlọ́run min dunillah lẹ́yìn Ọlọ́run wọ́n mú wọn láwọn Ọlọ́run tó ń sìn lẹ́yìn Ọlọ́run yẹn pé wọ́n sìn wọn lẹ́yìn Ọlọ́run wọ́n sìn wọn lẹ́yìn Ọlọ́run túmọ̀ ẹni ẹ̀. Al-Masih ibn Maryam wọ́n sì ń sìn Ànábì Isa Masih Maryam wa ma umiru illa liya'budu ilahan wahidan. Ọlọ́run ní kò sí nǹkan tá pọ́n láti fi kọ́ sin Ọlọ́run bá ẹ̀kan ṣùlọ la ilaha illahu kò sọ́lọ́run bá mí àyàfi òun. So ìdí Ibn Hatim tó ń jẹ́ olórí àwọn Christian tó jẹ́ àfáà nínú ìjọ nínú àwọn ìnàsọ́rọ̀ tó wá gbà Islam pẹ̀tàlọ́n wá sáà ìkalẹ̀ tánàbí ká ó wá níwà nábì àwọn kì í sin àwọn ìjọsìn kò wọ́n understand ìjọsìn tánàbí tọ́lọ́run sọ tí pé Islam yẹn máa ń kọ́ ni kò ní bí kò gbọ́ lásán kò wá rò pé ọkọ̀ máa tún lábá ibi táwọn afáyín máa ń ṣe. Ó ní àwọn òsìn wọn torí òun mọ̀ tí mo tọ́pẹ̀ níjọsìn Ànábì ní kò yí ẹ tánàbí tọ́lọ́run sọ mẹ́. Ànábì ní ṣé wọn ò ṣe nǹkan kan tọ́lọ́run ṣe ní halal fún yín wọn sọ di haram fún yín ẹ̀ ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ tẹ̀lé wọn ó ní abẹ́ ni àwọn tẹ̀lé wọn nǹkan kan wà ní halal wọ́n sì sọ pé haram ni àwọn sì tẹ̀lé wọn tí wọ́n àwọn pásítọ̀ wa lọ́sọ̀. Ànábì ní òkè yín tọ́lọ́run ṣe ní haram fún yín ṣé wọn sọ di halal pẹ̀ máa ṣe ẹ̀sìn tẹ̀lé wọn bẹ́ẹ̀ tẹ̀lé wọn tó wá jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni. Ànábì ní fatilka ibadatuhum lahum Ànábì ní ìyẹn náà níjọsìn wọn tó ń fi ń sìn wọn wọ́n pa àṣẹ Ọlọ́run balẹ̀ wọ́n ń tẹ̀lé àṣẹ àwọn olórí ìjọ wọn ìyẹn náà níjọsìn wọ́n ti ń sìn wọn nìyẹn wọ́n pe ń tọ̀gùtù gan nìyẹn tọ̀gùtù tọ́pì gan nìyẹn gbogbo ẹni tó ń sìn lẹ́yìn Ọlọ́run tó ń tẹ̀lé àṣẹ lẹ́yìn Ọlọ́run tó wá fi ń yapa sí àṣẹ Ọlọ́run wàhúwà rọ́ọ̀d tó náà sì dúró kalẹ̀ bẹ́ẹ̀ pé àánà ni nítabà sọ ni wọ́n ṣe tó yọnu sí. So ìwé ẹ̀ náà lẹ́yìn náà tọ́lọ́run sì ròyìn àwọn ọ̀nà sọ̀rọ̀ gbà yẹn òun lẹ́yìn náà ra wọlé lẹ́wọ́ ṣòkòtò ẹ̀ lẹ́nu tẹ́ pé ẹ̀sìn á lọ báyìí bọ̀ táwọn àbáyín tábàyà bá ṣẹ̀ṣẹ̀ lọ báyìí táwọn àbáyín bá yà sí lẹ́yìn náà máa yà sí. sójú wa ti gbẹ̀yìn náà sí nígbà táwọn fámìlì yín tó gbọ́n gbà ẹ̀bọ̀ tó gbà ṣọwọ́tò tó ń lọ yín dì ẹ̀yin ọ̀ wà nílé ẹ̀yin minority kan ẹ̀yin kan ẹ̀ à wà nílé níjẹ̀ jẹ́ àwọn míì náà wà lọ yín dì la fi sọ pé n fi post ẹ̀ níyọ tọ́lá oróṣù pé tó bá ti bí yín da ẹ̀yin ẹ̀sọ́pẹ́ nígbàwẹ̀ ní kẹsọpẹ́ nígbàwẹ̀ níjọ Sunday táwọn abẹ́ṣọdún ẹ̀dọ́dọ́ ni ẹjọ́ gbà ní ẹ ti sọ pé ẹ ti mú kalẹ̀ kí wá ló dé tẹ̀wà nígbà mọ́
mi ti ọ̀gọ́dọ̀ sáràfù náà tẹ̀ tí wá sọ pé ọ wà lọ́wọ́ kọ́ṣọ sọ́run ọdún kíni ọṣọ ọdún rẹ lọ́la ni ṣàwọn pé ẹ̀yin tẹ wà nílọrin sìn ẹ ti ṣòfò torí wọ́n ti bá nìyí pé ẹ bí ẹni tó bá rí kọ́ ṣe yídì ẹ̀mí àlọrin yìí ti sọ pé ẹ gbọ́dọ̀ kí yídì ní èní Monday tẹ bá sì jẹ pé ìtẹ́mí àsọ yẹn yóò múlẹ̀ táwà rẹ̀ nìkan kan nìyí kí yídì tó sì jẹ́ pé ní ẹ̀ kí yídì lánàá ṣàwọn pé ṣòfò torí Eid Ọlọ́run fi kan pẹ̀sí tiwa fún iṣẹ́ ìjọsìn tá a ṣe ni pé ẹ wá yọ̀ ẹ gbìyànjú ẹ káre ẹ mọ dáadáa ẹ ká celebrate yín ẹ̀yin wá ṣiṣẹ́ lásán ìyẹn tẹ́ bá ti ṣe dáadáa tẹ́lẹ̀ torí tó bá yẹ pé ìfẹ́ inú yín tẹ̀ ṣe gan Ọlọ́run ti fìyẹn baṣẹ́ yín jẹ́ dànù ẹ wá gba oríyìn ẹ gba ayẹyẹ tó fún àwa ẹ gbà torí pé ìtọ́jú ìjìnà tẹ́ ẹ̀kẹ́ ṣe ẹ̀ ṣe fake tẹ́tí fẹ́ ṣe wọ́n tún náà ẹ̀dọ̀rọ̀ ṣe kò bá tán fún yín so bí ọ̀rọ̀ àwọn oníkìní ṣe máa rí nìyẹn kálà kó dákun kó má jẹ́ kí ìtẹ̀lé afọ́jú tí ó mú yàn bẹ́ẹ̀ bá àwọn fìyàwó náà ṣe tẹ̀lé fìyàwó náà wọná tó tẹ̀lé wọnú odò tó fi tẹ̀lé wọnú rẹ̀ báyìí tó fi lọ́n fi ní adkhilu ala fìyàwó ashadda al-adhab ìyà tó le jù ní kẹfì àwọn tó ń tẹ̀lé fìyàwó náà jẹ níbi àdìkẹ́ ọmọ ọlọ́ni tó ń sọnù so à ń bẹ́ lọ́n kíkì sí yín náà má rí bẹ́ẹ̀ kẹ́yìtì yá kẹ́kì láká ìkẹ́yìtì kẹ́yìtì ìjàmbá kankan lónìí ìsìlámù àbákùnrin ṣàná bí ọlọ́run ànábì sàlámù lọ́lọ́run rán sí wọn ní kẹtẹ̀lé sọ́lọ́n kó dákun kó fẹsẹ̀ àwọn àti ń ṣe ètò àlójọ́ ọ̀nà kó fẹsẹ̀ wáyé rẹ̀ dáadáa jù báyìí lọ ẹ̀yin tẹ́jì sí lójú ọ̀nà kó fẹsẹ̀ sí yín náà sójú ọ̀nà wasallallahu wasallam ala wasallam ala alihi wasallam subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.